everybody up. Hello, talent tí mo bá sọ̀rọ̀. Alpha ọlọ́pàá kí ló ṣẹlẹ̀? Ẹni náà ń disturb number mi all the time na. Talent ni. Èmi lẹ ń wá. Robbery tó happen tí wọ́n pa àwọn èmi mo pa. Ẹ̀yin ni armed robber tá ń wá. Ẹ̀yin ni wọ́n kó speaker fún tẹ́ ẹ fẹ́ deliver. N fẹ́ gbé yín débẹ̀ ni. Ẹ̀yin ni wọ́n ní kó ṣèwé fún àwọn èèyàn kí wọ́n wá sí church Prophet Kọ́láwọlé aka Aláṣẹ Ògo tẹ́ni tó ní ká polówó ẹ̀ fún àwọn èèyàn tẹ́ ẹ̀ polówó. Wọ́n ṣe lọ sùn lọ kọ́ṣẹ́ ọlọ́pàá mi lọ kọ́ṣẹ́ òní. Mo fẹ́ kó díẹ̀ mi wá bí ìyá ẹ̀ dá. Tí wọ́n bá bí èmi dá kí wọ́n bá yín. Mo lè wá mi wá bí tí mo rí sáré ṣeré ọwọ́ fún ẹ. Àtújọ ṣeré ọwọ́. That's good. Ẹ jọ kí lorúkọ yín o. Ayọ̀túndé ọmọ Fọlákẹ́ ní ìpín méjì. Hòtẹ́ẹ̀lì lẹ́wà náà. Ó jẹ bá. Máa jẹ́ kó yẹ wípé ní 2024 oṣù kẹsàn-án on the 8th máa ṣíwájú yín dé church Prophet Ọláwọlé aka Aláṣẹ Ògo máa ṣíwájú yín débẹ̀. Àwọn make sure pé àwọn boys mi kún arrest yín níbikíbi tẹ́ bá wà. Kí àwọn tí wọ́n kó fún yín pé kẹ́ ṣe àwọn ètò oúnjẹ kí wọ́n gba owó yẹn lọ́wọ́ yín padà kọ́kọ́ fún àwọn ìyá àjọ kí wọ́n fi dáná fún àwọn èèyàn. Àdìpọ̀ yàrá kú ìyá ẹ̀dá máa bọ̀ ọ́n bẹ́ẹ̀. That's good, that's good. Nọ́mbà mi mo fi pè ẹ́. Okay, nọ́mbà yín lẹ́fín nọ́mbà yín lélẹ́yìí. That's good, that's good. Máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ tó ọkọ ya ẹ̀. A máa wá sóòtẹ́ yẹn má wọrí. Ọ̀gbẹ́ni kò ṣì lọ́wọ́ di bí ìyá ẹ̀dá máa bọ̀ ọ́ lò wá máa bọ̀ wá bí ìyá ẹ̀dá máa bọ̀ mí. That's good. Thank you. Ẹ̀yin èèyàn mi, abẹ́ máa gbà mí ni. Nígbà tí Prophet aka Aláṣẹ Ògo tí wọ́n kó oúnjẹ dáná fáwọn èèyàn pé ẹ̀kan dáná káwọn ṣe ìkórè tí ìjọ wọn pé ọdún mẹ́rin tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ tí wọ́n invite àwọn èèyàn jankan-jankan àwọn bàbá wa ńláńlá nínú Olúwa tí wọ́n ní káwọn èèyàn wá sílẹ̀ tí wọ́n dẹ̀ kó fún àbúrọ̀bà yìí tí wọ́n dẹ̀ gbówó tó jápa ẹjọ́ tá a bá rí èèyàn bẹ́ẹ̀ sì ṣé kò dáa ká arrest wọn ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká pa tiwọn sẹ́gbẹ̀ẹ́ kan ẹjọ́ tó yọ lọ ẹ wá sí ìkórè Prophet aka Aláṣẹ Ògo ẹ wá síbẹ̀ ẹ wá jẹ kẹ wá mu ọjọ́ Sunday on the 8th oṣù kẹsàn-án 2024 ẹ wá síbẹ̀ kẹ wá dansia ẹ wá síbẹ̀ tó bá ń bọ̀ má dá wa o kó àwọn ọ̀rẹ́ ẹ wá kó àwọn friends ẹ wá àwọn èèyàn ńláńlá wà ń bẹ̀ àwọn èèyàn ńláńlá wo everybody máa wà ń bẹ̀ èmi ìgbìyànjú fún ara mi màá wá síbẹ̀ màá jó màá dansia màá dá yín lára yá king everybody. Tí wọ́n bá bí ẹ̀rẹ̀ ìwọ mu ọtí kankan bẹ́ẹ̀ tí màá ní fi ìbọn fọ́ ẹ lẹ́sẹ̀. Dáhùn tí yẹn padà mi ò kí mo lè mú mọ́.